Ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o ní o lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé àkọ́kọ́ leléyìí tí ò ń wo program mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi comment. Ẹ jọ̀ọ́, ìjẹ́ ènìyàn àti ẹ̀sìn. Ìjẹ́ ènìyàn àti ẹ̀sìn. Woman and religion. Woman and religion. Please, if this was the first time you are coming across my program, please help me share and like and tag. See, if you doesn't understand Yoruba, you have to find someone to translate it for you, please. I can only expatiate and express my feelings through my own mother language, my father language, Yoruba. Ìjẹ́ ènìyàn. Ṣebí ọlọ́gbọ́n o, olóye o, má ti torí pé o mọ ìyá tó bí mi lọ́mọ, àbí o mọ bàbá tó bí mi lọ́mọ, àbí o mọ agboolé tó ti bí mi, àbí o jù mí lọ ní ọjọ́ orí, àbí nítorí pé o kàwé jù mí lọ. Má fi etí náà gbọ́ program mi. Wò mí bí ẹni tí ò rí rí, kó dẹ̀ wò mí ní pé ìjẹ́ ọmọ ènìyàn ni ẹ́. If you are good, you are good. If you are bad, you are bad. Forget about religion and forget about civilization. What was told is not our story in Africa. What was told was not our story in Africa. Ìtàn tí ẹ gbọ́ pé ìtàn ilẹ̀ Yorùbá kọ́ ni ìtàn wa ní ilẹ̀ Kúùtù Òjìrè. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ jẹ́ ká gbé ẹ̀sìn sí ẹ̀gbẹ́ kan. Ẹ jẹ́ ká gbé civilization sí ẹ̀gbẹ́ kan. Tí ìwọ bá jẹ́ ọmọ Kúùtù Òjìrè tó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá, tí o bá lọ wá ìdí àṣà àti ìṣe ìdílé bàbá tó bí ẹ lọ́mọ gangan, gbé ẹ̀sìn sí ẹ̀gbẹ́ kan. Má ti torí pé there was some people ẹni kan sọ pé ọmọ Ọ̀yọ́ ni wá, ọmọ Abẹ́òkúta ni wá, ọmọ Ọ̀ṣun ni wá, but àmọ́lé. Torí pé àwọn òbí tó bí ẹ, they meet in Lagos, they meet in Abẹ́òkúta, they meet in wọ́n ní pé ọmọdé tó bá sọ ilé nù, àpò ìyá òun ló so kọ́. Inú bíbí mi ò fi ṣẹ́ mi mú ẹ̀dọ̀ fùfú mi ò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ló bá fà àtúwà pẹ̀lẹ́. Ẹ rí ọlọ́gbọ́n o, olóye o. If you are good, you are good. If you are bad, you are bad. What was told was not our story in Africa. Ṣebí tó bá ń sọ ìjẹ́ ọmọ ènìyàn, these people, tí ẹ bá lọ ka nǹkan tó connect wa, they are very bad. Tí ẹ bá mọ bí àwọn colonial masters, àwọn tó wá kí ló pẹ́, àwọn tó sọ pé ọmọ civilization wà fún ẹ, tí ẹ bá mọ bó ṣe ṣe àwọn ancestors wa, because it was not record. Our own ancestors, they are good. If you are good, you are good. If you are bad, you are bad. Ẹ lọ wo gbogbo nǹkan tí Ifá sọ pátá, nǹkan tí wọ́n pè ní Ifá. Ìwà, ìjẹ́ ọmọ ènìyàn, ìwà ọmọlúàbí, ìwà pẹ̀lẹ́, òtítọ́, ìrẹ́pọ̀, ayọ̀, ìdùnnú ní Ifá wá polówó ẹ̀ láyé. Ọlọ́run, funfun ní Ifá. Ẹ lọ wádìí ẹ̀. Because of the religion and àwọn bàbá wa wá fi code. You understand? Wọ́n fi code sínú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wa, but a tẹ̀lé. Our own language is now vernacular. Nígbà tí àwọn people kọ́kọ́ wá, ọkọ̀ gba identity wa, because ọlọ́gbọ́n olóye o, tí ẹ bá mú nǹkan tí wọ́n bá ní Africa nígbà tí àwọn colonial master wá, when they say they give you freedom, when they said you are independent, you are not that independent. You are still enslaved. Brainly about my son, you are still. Àkàrà ojúde bàbá wa òkè níyọ̀. We don't appreciate what we have, and we add the good. We add the bad, the good culture. We are good. Ọlọ́run, and still yet we still have the bad ones inside us. Bẹ́ẹ̀ni Ifá sọ̀rọ̀ ẹ̀. Tibi tire la dálé ayé. Bẹ́ẹ̀, yes, tibi tire òun la dálé ayé. But kí ló tí wọ́n jẹ́ níbi tó jẹ́ níre? Yes, tó bá ti rò pé tibi tire la dálé ayé náà, wọ́n wá choose láti máa ṣe ibi. Kí ló tó mú ire? Àwọn people wá manipulate everything, and they doesn't know that our ancestors of a code left fún wa 2 words nípa ọ̀rọ̀ tí à ń sọ yìí. Ọlọ́run,
understand. You don't understand our culture because wá rí. You were told that I'm from Oyo, I'm of Abeokuta, I'm of Akwa Ibom, and you haven't even visited your village for once. Ẹlòmíì wà tẹ́ pé abroad ló wà, àjò ló wà, ìyá àti bàbá ẹ̀ kú kò lè débẹ̀. Wọ́n bo ìyá tó bí ẹ lọ́mọ àti bàbá tó bí ẹ lọ́mọ lẹ́yìn yẹn. Kò sówó tó lápá fi lọ ìwọ́gun ojú ráyè tira ẹ. Òun face one or two life and you doesn't check on your ancestors, which is your father, your mother. Ìjẹ́ ọmọ ènìyàn. Ṣebí ọlọ́gbọ́n o. Ṣebí I know English don't pay universal language nílẹ̀ Yorùbá, which is Nigerian. If you're talking about Boko Haram, if you're talking about ISIS, kidnapper, tí ẹ bá máa trace ẹ padà, you have to trace it back to religion. Yes. No, don't tell me that. Tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ Boko Haram, kidnapper, àwọn ẹ̀tọ́ Fúlàní, everything tó kidnap yẹn. If you want to trace it back, you have to trace it back to religion. Ọlọ́run. But now, when this government formed these people, wọ́n mọ̀ pé ọba tún padà wá pẹ̀ka jù wọ́n lọ because they doesn't give them education. They don't enlighten them. They just take them in one. Because how could you? Our people here, if you listen to one of their interview, you know they speak outside in interview. One of these bandits said, "Government náà ló ń wá wọn." Yes, government ló kó bọn fáwọn. Government ló ṣe báyìí fáwọn. Báyìí government ni. Wọ́n á dúró báyìí pé government. Yes, òótọ́ ni, but kò wá kí n ṣe government tó wà ń bẹ̀ yìí, kò kí n ṣe ìjọba tó wà ń bẹ̀ yìí. Ọlọ́run, kò kí n ṣe ìjọba tí à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ló dá bandit. Mo sọ fún yín pé àwọn people ìtọ́ sọ pé àwọn fún wa ní independent, wọ́n fi àgbòfégún wa ni wọ́n sọ okun ẹ̀ lẹ̀. Àwọn gangan ló ń pè ní òfúnilẹ́dìyẹsì fi gbòdìdẹ wọn lọ́wọ́ ẹni. Oh my God. Gbogbo àwọn king wa, gbogbo àwọn chairmanship wa, gbogbo àwọn governors wa, they were trained, they were born, they have their knowledge outside country. Yes, now most of our ọba wa, our governors, our everybody see, they were trained and born in abroad. Abroad lọ bí wọn sí now. Ẹ wá ní kọ́ wọn máa train ẹ̀ tí. Listen, Ellie, you can't get it right tí ẹ bá ti attach emotional religion and Western education to your own mother's land. Àbáwọn ọ̀rẹ́ pè ní ilé bàbá tó bí ẹ lọ́mọ. Wọ́n dẹ̀ so like everything is African is bad. Our government is bad. Everybody is bad. Okay, accepted. Ṣé ti wá lọ wo roots? Wọ́n ní amúkun ẹ̀wọ̀ òkèlè ẹ̀wọ̀ ìsàlẹ̀. Ẹ wá dé Bọ́lá Tinubu ni o, ààrẹ ni o, yes, our president. No, it's not him. Òun gan ààrẹ game changer. Mo ṣí fìlà fún game changer. Bàbá, Ọlọ́run abẹ́ tó èmi mọ̀. And you can come for me o, kò kí n ṣe ààrẹ tó wà ń bẹ̀ yìí. Òun kọ́ ló ń dà ìlú irú. Wọ́n fẹ́ fi da ojú ìjọba ìbúlẹ̀ ni. Tí ẹ bá máa trace ẹ̀ padà náà, ẹ máa trace ẹ̀ padà sí religion. Because tí ẹ bá lọ ka history wa, wow, báwo lè ṣe máa jẹ́ kí òyìnbó máa sọ history wa fún wa? And professor kan máa dídú máa sọ because wọ́n ní pé ẹni tó bá máa jẹ ogúnkógún, ó máa pa ìtàn kítàn. Ẹ lè expect kí Abẹ́òkúta kó sọ ìtàn Ìbàdàn. Ẹ lè expect Ìbàdàn kó sọ ìtàn Abẹ́òkúta. Ẹ lè expect Ọ̀yọ́ kó sọ ìtàn Ilé Ifẹ̀. Wọ́n máa oníkálukú máa pè mọ́ rẹ̀ ni because Ọ̀rúnmìlà ibi tó káàkiri ibi tó lọ ó pọ̀ gan. Ifá wọ́n ní pé akiri kọ́fá ó ṣàgbà agbélé kọ́fá. I understand? Akiri kọ́fá ó ṣe àgbà agbélé kọ́fá. Ṣé bí religion náà tá bá máa sọ religion, let me tell you something. Ẹ tí ò bá lọ Mẹ́kà rí kò lè ròyìn Mẹ́kà. Ẹ tí ò bá lọ Jerusalem rí kò lè ròyìn Jerusalem. Yes, ẹnìkan dẹ̀ máa wà nígbà tú rédíò tú social media tú fóònù alẹ́ wọn sọ pé wọ́n ní pé tó bá débẹ̀ yẹn wọ́n ní pé èèyàn tó lọ bẹ̀ tó dé wọ́n ní ọ̀dẹ̀ wọ́n ní pé kí ló pẹ́ ẹni tó bá máa ròyìn ogun kò ní kú sógun.
ẹ tó bá máa sọ bí ogun ṣe ní kò ní kú sógun. Ọlọ́run, ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde o, ẹ dìde, ẹ má yẹ kó fi ẹ̀sìn, ẹ má yẹ kó fi gba ilẹ̀ lọ́wọ́ wa o. Ó ti yé, ẹ má yẹ kó fi ẹ̀sìn gba ilẹ̀ lọ́wọ́ wa, ẹ má yẹ kó fi ẹ̀sìn gba ilẹ̀ lọ́wọ́ wa, because àwọn náà sì wọ́n ti jáde on deny, because they say Boko Haram, they are not Muslim, they are not Christian. Okay, ta ni wọ́n? Ta ni bùtóyà, ta ni wọ́n? Báwo ló yẹ múra? Èdè wo ló ń sọ? Ta ló kó ẹ̀sìn jù nínú èdè tó ń sọ? Ọwọ́ ni Fúlàní. Like, you should have known this thing have been manipulated then before these people said they gave us independence. Ọlọ́run, wọ́n ti manipulate kíní yẹn. We have almost be 200 and something tribe in Nigeria, and they just keep us 3. And out of that 3, we have one universal language, which is English. Every each of us, we have our own culture and religion. We don't have we don't have religion. We have culture. Àṣà dẹ̀ ló bí ṣe. Tó fi lámà ìṣẹ̀ṣe la gbà. Ọlọ́run, àṣà tẹ́ ń wò yẹn is our culture. Culture wa ló bí, which is táwọn máa sọ pé àṣà tẹ́ ń wò yẹn ló bí ṣe. Kí ló bẹ̀rẹ̀ pé àṣà is culture. Àwa lọ inherit culture oní culture mọ́ wa. Ó ti máa contradict ara wọn. O gbé Saudi láàrin èmi àti ẹ kò tí mo ṣe lè kírun o ò lè fi ọmọ Saudi. Ó yá o ò lè kírun kò fi ọmọ Saudi. Ó yá jẹ́ kí ló ń ṣe people yìí now? Mi ò ní kẹ́ máa kírun, mo ní kẹ́ máa gbààwẹ̀ mo, but your culture is your culture. If you are good, you are good. If you are bad, you are bad. Ìtàn tó sọ nípa ìdílé yín yẹn kò kí ń ṣe ìtàn ìdílé yín nìyẹn o. They just paint it black. Yes, go and make your own findings as a natural person. Tell me what the Boko Haram say. You have to trace it back to religion. Then and now, those Afa and Muslim and Christian came out that Muslim and Christian. Yes, it's true, because they were kidnapping each of the country. Whether you are a Babalawo or anything, they just yes. Kò kí ń ṣe ìsìn, kò kí ń ṣe ìjọba yìí. Má kí n tó máa lọ máa pè é ṣàkíyèsí kan, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátá, má sì torí ìnira tó ń ní sìn, má sì torí nǹkan tó ń gbádùn sí yìí, má sì torí àtijẹ àti mu ẹ, wípé àtijẹ àti mu ẹ ó fẹ́ dí ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ìyà tí ọ̀tá wa ń jẹ yìí, mo ní sọ́pọ̀ àrà ń jẹ, à ń jẹ́lẹ̀ fún àwọn ọmọdọ́mọ wa ni o. Tí ẹ bá mọ̀, àwọn pípọ̀ yìí ti pín Nàìjíríà mọ́ra wọn lọ́wọ́. Wọ́n wá ń play ẹ̀bí game, wọ́n wá ń play ẹ̀bí game, wọ́n wá ń play ẹ̀bí game, wọ́n wá ń play ẹ̀bí game. Wọn ò bìlífù pé ààrẹ tó wà ń bẹ̀ yìí máa dé bẹ́ẹ̀. Ṣẹ́gbọ́n nǹkan táàrẹ ìsọ ni ẹgbẹ́ kínní ìwà èmi ló kàn with confidence. Aláyé ló kàn lóòótọ́, ṣé ń wáìnì ni. Ó mọ ọlọ́gbọ́n o, olóye o. Ṣé bí emotionally bóyá ó kidnap family ẹ, ìlú ẹ ni wàhálà ti ń ṣẹlẹ̀, ìlú ẹ ló ti ń pààyàn, ìlú ẹ ni you are Christian, emotionally mo sympathize pẹ̀lú ẹ pé it's not good, it's not a good thing àwọn people yẹn, but it wasn't happen ní ààrẹ tó wà ń bẹ̀ yìí. Ó ti ṣẹlẹ̀ tipẹ́, but nígbà tó wáyé pé ààrẹ yìí ti ń di àwọn tó pera wọn ní kàbá yẹn, ó ti ń di ìdá wọn mú, ti ń di àgbà wọn mú, ló fi ń ṣe nǹkan tó ń ṣe yìí now. Ẹ stop now, ẹ dẹ̀ ń fi ẹ̀mí àwọn èèyàn gbá káìtì, ẹ dẹ̀ ń fi ẹ̀mí àwọn èèyàn ta káìtì nítorí pé kí ló ń ṣe yìí now? Bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, kàmá is real. Kí ló ń ṣe people yìí now? Ẹ̀mí là ń sọ̀rọ̀ ẹ̀ now. Okay, now sin wọn ni pé wọ́n bàgé náà ṣe kíní kan ẹ̀mí àwọn tó ti lọ ń kọ́ ó ṣe máa gbé ìbá Ọlọ́run. You can't just imagine. Ọlọ́run, tí ẹ bá dẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn kidnapper yìí now, they will have something to say because they don't see it that they are doing bad. Ọlọ́run, ṣe é bọ̀kọ́tọ́ àní weapon ọwọ́ wọn ó ju ti àwọn àmì wa lọ. Ó yá, wọ́n ti kó fún wọn lẹ́tẹ̀lẹ̀ sẹ́. Àwọn tún ṣe oògùn ṣé àwọn àìní wọ́n ṣoògùn. Ẹ̀yin kẹ̀dẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan fún ẹ̀ ṣoògùn fáwọn àmì wa ẹ̀ ṣe kankan. Because ẹ ti èmo ní sọ ju pé ẹ̀yin ọmọ Yorùbá ṣáà lè ní kàn bá rí jù. Àti Hausa àti Yorùbá àti Igbo, just go and make the findings. And lọ́wọ́ dẹ̀ sọ pé àwọn Hausa làwọn pípọ̀ yìí, ó tún pé Fúlàní. Báwo ni Fúlàní ṣe papọ̀ mọ́ wa? Báwo la ṣe jẹ́ síra wa? Àtẹ̀lé pé bàtọ̀ máa pọ́n ní pé mẹ́ta ni wá, Hausa, Igbo, Yorùbá. Ṣé wọ́n dárúkọ Fúlàní mọ́ wọn ni? Because the Fulanis àwọn country ni wọ́n lọ́tọ̀ náà. Àwọn Chad, Niger, àwọn side ibẹ̀ yẹn ni Fúlàní náà.
ẹ̀dẹ̀ kí ni ẹ̀dẹ̀ sókun yẹn a dẹ̀ ṣe ń bàjáde ní kí ló dé. Tí ẹ bá mọ nǹkan tí àwa ọmọ Kútù Òjìrè tí a ní ní agbára tí Elédùmarè fún wa, tourism country gangan ló yẹ kọ́dọ̀ wa jẹ́. Àwọn nǹkan àyòyánu tí àwọn bàbá ńlá bàbá wa ń fi ewé àtegbò dá lára ní ilẹ̀ Kútù Òjìrè, tí àwọn pípù yìí pè ṣíríkù, ẹlòmíì ní ọ̀sà, ẹlòmíì ní kinní kan, ẹlòmíì ní bẹ̀rẹ̀ hospital ló ń lọ, because àwọn ábà tí àwa ní bíbá yìí, they were not giving license. Àwọn dókítà ló ń fún license. Tí wọ́n bá kú hospital báyìí sin òkú ọ̀fọ̀ ni kò sí tó pẹ́, but tó bá lọ jẹ́ ilé ìwé ọmọ ọlọ́jà lágbèyàn wá kú sọ́dún ẹ̀, ìjọba máa bẹ́ẹ̀ fa o ọ̀fun yín license. Tó dẹ̀ mọ̀ pé ìwọ ọmọ orúkọ tewé àtegbò ń jẹ́, nǹkan tó ń ṣe nìyí, nǹkan kan àti nǹkan kan péré ló kàn máa ṣe tó dẹ̀ máa fi bí wẹ́rẹ́. And because of our religion àti gbàgbé ilé, àmọ́ bí ta ti wá like. Ẹ rí nǹkan tẹ́mi kan máa sọ ni pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, kò sẹ́ni tí ò fẹ́ lọ sálùjọ náà, kò sẹ́ni tó fẹ́ lọ sínú náà, kò sẹ́ni tó fẹ́ bá ànábì jókòó wọlé ọlá, ó ti yé. Kàn ṣáà mọ̀ pé bí ọ̀kan òwò bí ọwọ́ ò ní ṣe bí, ẹni tí ò bá ṣèkà ojú wọn ò ní níbi. Mò ń lọ, mò ń bọ̀, mi ò tí ì dé. Ẹni tó bá ní kí n má dé, mo ò ní dé bá àtẹ́lẹsẹ̀ abẹ náà.